Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan ìjọ̀kan náà ni a máa ń mú wá fún yín. Gbogbo alamọ Alhaji Oriyomi Hamzat gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń dúró tìyàn tó jẹ́ activist tó jẹ́ àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, and then àwọn ni olùdásílẹ̀ Agidigbo FM nílùú Ìbàdàn. Ọ̀rọ̀ rèé, ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí ojú ti rí ní ẹnu iṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. So ọ̀rọ̀ rèé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Alhaji Oriyomi Hamzat nítójú ọmọ Hamzat òkìkí tí ó ti rí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kọ́lọ́ ó ṣàánú, wọ́n ní ẹni tí a bá rí tó bá ń jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, tó bá ń ṣe tó dáa, tó bá ń dúró fún àwọn aláìní láwùjọ, pàápàá jùlọ níbi tí àwọn àṣebàjẹ́, àwọn apọmọlẹ́kúnjayé bá pọ̀ sí, kò sí nǹkan tí ojú onítọ̀hún ò ní fẹ́ rí tán. Gbogbo nǹkan tí ojú. lẹ́yìn àní tó sì wípé DSS Ìbàdàn bí wọ́n ṣe gbà mí lọ́wọ́ ẹ̀ báyìí ni wọ́n tilẹ̀kùn mọ́. bí wọ́n sì fẹ́ tilẹ̀kùn mọ́ ni wọ́n já ní èrò ni wọ́n jù mí síbi tí wọ́n jù mí sí. nígbà tí mo lè ní ọjọ́ tí màá lè ń bẹ̀ wọ́n ti fẹ́ kẹsẹ̀kẹ̀ fún mi lọ́wọ́ àtẹsẹ̀ ẹ̀dà Àbújá. gbogbo àkókò tí mo lè ń bẹ̀ lóṣù ìfojú kan lọ́wọ́ àkọ́kọ́ ìṣòro tí mo mọ̀ rí àbẹ̀tẹ́ mọ̀ rí. àwọn tí mo rí ni àwọn Boko Haram àtàwọn dáradára, àwọn tí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn. àwọn alájọ́ ló gbogbo ìgbà tí mo lè ń bẹ̀. ìgbà tó di àkókò kan wọ́n mú wọn kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ń ṣe ìdájọ́ wọn, ẹjọ́ mọ̀ wọn, ẹjọ́ mọ̀ lọ́lé. ìgbà tó nira dé tó bá yẹ pé mo ṣe nǹkan kan tí mo bá ń sọ ní gbangba tí mo fẹ́ nu sọ, ẹ̀rí ọkàn mi ò ní jẹ́ gbádùn ayé, mi ò ní sinmi, mi ò ní rest, ẹ̀rú ọmọ bà mí. ṣùgbọ́n bàtí wọn fẹ́ mi ò ṣe nǹkan kan ni mo ṣe sọ wípé ní gbogbo ìgbà pé Ọlọ́run ó fi kọ̀rọ̀ mi dá mi lẹ́jọ́ ju gbangba lọ. gbangba tẹ́yìn ìrìyàn gbọ́dọ̀ Yọmí ṣe léyìí, ó ṣe léyìí, ó ṣe léyìí ní ṣe nǹkan kan ọ̀rọ̀ yẹn gan ó wù mí ju gbangba tẹ́ tó rí lọ. ó fi kọ̀rọ̀ mi tẹ́ rí yẹn ó fi dá mi lẹ́jọ́ lórí ọmọ ọlọ́mọ, lórí ọmọ tèmi, lórí ìyá oníyà àti ìyá tèmi náà, àti gbogbo àwọn tí bá ń bá mi dòwò pọ̀. 00162. wọ́n fi dá mi lẹ́jọ́. ìgbà tí ò sẹ́ni kankan mọ́ ó wá kèmí nìkan lóru ọjọ́ náà, ẹ ti gbọ́ rí, ṣùgbọ́n máa sọ torí ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. mo rí pé gbogbo àwọn èèyàn ti sùn tán. ibi kan. ó gbé gbogbo àwọn èèyàn ti sùn tán lóru ọjọ́ náà, mo wá dìde wà ní Ọlọ́run tó bá yẹ kó tẹ́wọ́ gbaṣẹ́ mi lóòótọ́, tí mo bá ń ṣe bá dùn mọ́ ọ jẹ́ lójú àwọn èèyàn bọ́sẹ̀gbẹ́ kan, tí mo bá ń ṣe tó bá dùn mọ́ lóòótọ́, tí lè bá ti mọ́ lọ́la mo fẹ́ kú òbí. ẹ tọ́ ọ̀ràn sí mi ò fẹ́ mọ̀ torí wọ́n sọ pé wọ́n ní ká destroy mi ni. so oríṣiríṣi ìrìn àtàn fi ṣíwèé tèmi wò mo ní lọ́la o, mo wá ń ka gbogbo tí mo ti ṣe tí kódà tí n ṣe síta táwọn èèyàn mọ̀ ní tí mo ti fara ní ara mi nítorí ẹlòmíì. mo wá kà á, mo wá bẹ̀rẹ̀ sí sunkún, mo sunkún gan, mo dẹ̀ rí omi ojú mi, ó kán sílẹ̀, ó pọ̀, ó dẹ̀ sàn. bẹ́ẹ̀ ni mo sọ. ìgbà tí náà mọ́ dáwọn pé mo sùn, èmi ò sùn gbà tí mo gbé èèyàn sùn, ìdoríkodò tí mo borí kan lẹ̀ báyìí ni mo ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn. ìgbà tí mo ṣe tán mo wá sùn, mo sùn wọ bí ọwọ́ aago 12 láàárọ̀, wọ́n wá wọnú ibi tá a wà wá, wọ́n wá pè mí. mo wá sọ fọlọ pé tí mo bá jáde ń bí o lónìí bí mo ṣe sọ kọ́mọ́dọ̀ ọ̀la o jọ̀fagbára rẹ̀ hàn mí lónìí, tí mo jáde ń bí lónìí lóòótọ́ o, tí fi kú tí fi wá bá ọ ìní ṣe nǹkan kan mọ́, gbogbo tí n bá jẹ́ láyé ọmọnìyàn ní fi máa ṣe. Allahu Akbar. ìtí mo ti ń ṣe tábìlì tì ní mọ́bì tí fi wá bá ọ ìmọ̀ ṣe ni gbogbo kò tó bá fi mí sí. ọjọ́ náà lóòótọ́ wọ́n wá pè mí, ẹ tó tẹ̀ wá pè mí ọ̀mọ́ orúkọ mi pè. ìgbà tó rí ẹ mọ̀ pé Haúsá òkè ń jẹ́ Hamzat tí wọ́n bá Hamza ni kò wá lórí Yọmí pé ọkàn pé Hamza tó gbogbo kan wá wà ó ti lọ ọ̀dà pé Spain ló ti ń bọ̀, Èkó náà ti wá mú wọ́n ní wọ́n suspect ẹ̀ fún Boko Haram, wọ́n sábà lára àwọn tẹ́lẹ̀ dàpọ̀ mọ́ wa, ọmọ Ẹdó ni olówó àti mi pé are you not the Hamza? mo ní yes I'm Hamzat. ó ní they are calling you, they are calling you. so wọ́n wá mú mi lọ, nígbà wọ́n mú mi débi tí wọ́n mú mi lọ, wọ́n ní kí n wo igun mẹ́rẹ̀ẹ̀rin tó wà ń bẹ̀rẹ̀ tọ́lọ̀ wọ́n bá bi àwọn lọ́rùn ní ó bi àwọn
gbogbo tẹ́lẹ̀ bá ṣe ń bí àṣepé ni lọ́wọ́ bí mo wà lọ́dọ̀ àwọn ìmọ̀lẹ́mọ́ mi mọ́ àwọn lè ṣe tó wà àwọn mo ní mo wá rẹ̀ ìrànwá ni pé ṣùgbọ́n a ti ṣèwádìí ẹ̀ sí all these are your documents. Allahu Akbar. pé kí n wo document ẹ̀ bó ti ga tó pé document mi ni pé wọ́n ti ń sọ mi ti pẹ́ lọ́kọ̀ gbogbo tó ń sọ mi fún ẹ̀yọ̀ kan náà ni but we find out you are saying the truth we find out you are fighting for the masses you are fighting for the less privileged lọ́jọ́ náà ni mo kúrò lọ́dọ̀ wọn. Allahu Akbar. èmi tí mo wá kúrò lọ́jọ́ yẹn ṣé rí pé mi ò ládéhùn pẹ̀lú yín ṣùgbọ́n mo ládéhùn pẹ̀lú ẹni tó ju ẹ̀yin àti mi lọ mo ládéhùn pẹ̀lú ẹni tó dá èmi àti ẹ̀yin lórí yín ó sì dọ̀rọ̀ yẹn fún mi kí n ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ìkànnì mo rẹ̀ ti ṣe látàrí pé ìtí mo wáyé wá ṣe tí mò ń gba ìdálẹ́bi lórí ẹ̀ àti ìdálẹ́jọ́ ṣùgbọ́n kò lè sú mi lára rẹ̀ ó ní ọ̀rọ̀ cooperative tí mo dálẹ̀ fún yín ó gba ìdálẹ́bi lórí ẹ̀ mo lè gba ìdálẹ́jọ́ ṣùgbọ́n bí tó dé dúró yìí wọ́n fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí ìdálẹ́bi àti ìdálẹ́jọ́ tí ń bẹ lórí ẹ̀ kó má kọjá ibi tó dé yìí ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé gbogbo ẹ̀yin tọ́jú nígbà ọ̀sẹ̀ wà ní pátápátá tí a rí àwọn tí wọ́n láwọn èso cooperative mọ́ ní ẹ̀bọ yìí tí ó bẹ̀ lówó lọ́dọ̀ wa tó bá ní forúkọ wọn jáde ẹjẹ́ ìsanwó wọn fún wa. abanilórí jẹ́ ìbáni ìgbé bá a ṣe dáa náà ní pé mo fẹ́ ràn àwọn lọ́wọ́ mi mọ́ ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ tí wọ́n bá ti gba orúkọ wọn àti iye owó wọn ẹ bá ń split ẹ̀ kọ́ lè jẹ́ pé wọ́n rò tí ọ̀rẹ́ kí wọ́n rò pọ̀ mọ́ mọ́ èyí tó bá jẹ́ ojú lówó owó tó yẹ ká fún wọn ó bá ń gbà wá ikọ̀ àkáàdì nàmbà síwájú ẹ̀ ẹ jẹ́ máa ṣẹ́jú wọn díẹ̀ díẹ̀ tí ń fi sọ́tán. àkọ́kọ́ tí mo fẹ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin dánilẹ́bi náà obìnrin olóhùn lára tèmi náà mo ní kí ẹ bá mi wá àwọn tí ó ṣiṣẹ́ nígbà tí mo láǹfààní tí ó bí gbogbo ibi tí mo ti lè láǹfààní fún ni mo máa wá bíi clear wẹ́dà plumber kápẹ́ntà gbogbo wọn mo ní kí ẹ wá wọn fún mi ẹ dẹ̀ kó wọn débi mo dẹ̀ kó wọn débi tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣiṣẹ́ ọjọ́ méjì ọjọ́ wọ́n dẹ̀ kúrò níbẹ̀ láì jẹ́ pé mo gbọ́ mọ́ wọn ò dẹ̀ lọ mọ́ mo wá rí iṣẹ́ yẹn tó ti ń lọ dáadáa inú mi wá ń dùn bí àwọn èèyàn mi ṣiṣẹ́ bẹ̀ ìlànà tí wọ́n bá mi ṣe gbámọ́jú bí wọ́n ṣe gbà àwọn èèyàn wa síbẹ̀ bá ní à gbogbo àwọn èèyàn rẹ ló ti sá lọ bẹ́ẹ̀ dúró wọ́n lówó kéré wọ́n níbẹ̀ jìnnà wọ́n ní kinní kan àìní kan ṣe ni nígbà tí èsì pé a kóra wa jọ láti máa ṣàgbé tó pé a fẹ́ ṣiṣẹ́ tá a bẹ̀rẹ̀ àǹfààní bá a fúnra wa tí wọ́n dẹ̀ lé owó tí wọ́n lé kéré ṣe normal money o owó pé ẹ wá bí iṣẹ́ ẹ wá bí iṣẹ́ àwọn ṣiṣẹ́ o àwọn òṣìṣẹ́ o ọgbà $90 $90,000 lóṣù bẹ́ẹ̀ ni o wọ́n bá káàlẹ̀ bá bá rí wọn o tó bẹ́ẹ̀ ló wá parọ́ lé o ẹ̀bà súnmọ́ mi sẹ́wọ́n mi súnmọ́ mi wọ́n kọ́ ṣàlàyé ká lè gbọ́ fúnra wọn àti tẹ́tẹ́ bá ń bẹ̀ sọ àti iye tán ni wọ́n mọ̀ fún fún ọjọ́ bá ti ń ṣiṣẹ́ wọ́n kọ́ sọ wọ́n bá ti ṣe extra time tó máa ń ṣe ẹni ní ìgbà 200 ẹni ní ìgbà 150 òtún wọ́n máa basic salary wọn òun ni 90,000 wọ́n lọ wọ́n ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọ́n gba 90,000 ẹ̀ tí wọ́n lè fún wọn lóṣooṣù. kí wọ́n á ní àdéhùn tó lè bóyá ṣe fún wọn pé táwọn bá tún parí iṣẹ́ ti Ìbàdàn ẹni táwọn bá parí iṣẹ́ ti Ìbàdàn gbogbo bí táwọn bá ti ní iṣẹ́ pátápátá ó ti di staff àwọn ìgbẹ̀lẹ̀ ṣe ni. àwọn ọkọ̀ yìí tí àwọn ọkọ̀ ẹnẹgbẹ́ àwọn ọkọ̀ yìí tí a wá kọ́kọ́ mú àwọn àbúrò yìí tí a kọ́kọ́ mú wọ́n sì bẹ̀rẹ̀ jẹ́ fáwọn tó kù. àwọn first batch tí a kọ́kọ́ mú lọ wọ́n ò jẹ́ á kú àwọn tó kù lọ́dún. ẹ̀rí ta ní kí ẹ̀sẹ̀ gbogbo wọn àwọn èèyàn yóò ti láǹfààní àti lọ àbí àwọn tó kọ́kọ́ lọ wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ jẹ́ débi pé tí wọ́n bá ti wá mẹ́lẹ̀ ní ìdẹ́rẹ́ tó bá ti ní látọ̀dọ̀ Oriyomi ni wọ́n láwọn àwọn Oriyomi òrìṣẹ́ ṣe wọ́n wà gbé wọn padà. Allahu Akbar. nítorí àwọn àkọ́kọ́ tá a kọ́kọ́ kó lọ ṣé èrè kúkú mọ́kọ̀ irú ìtọ́jọ́ tí tá a mọ̀ pé níṣẹ́ ṣe tó bọ̀ làbá kó ṣáájú ṣùgbọ́n gbà tá a mọ̀ ṣó sì dáa ká mọ̀ ṣe bá fúnra wa ká mọ̀ dí àǹfààní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìkan nínú àwọn èèyàn wa tọ́wọ́ wà bẹ́ẹ̀ tí ò kúrò tí ò lọ ìkan wà bẹ́ẹ̀ tí ò lọ tọ́wọ́ pẹ̀lú wọn bọ́n tí kí ló sọ nígbà tó débẹ̀ ó ní olófẹ́ wa rí ọ̀gá
ó fẹ́ wá ṣàlàyé fún wọn pé àwọn èèyàn wa ò ṣe dáadáa pé àwọn ibi táwọn ń lọ yìí nígbà tó jẹ́ báwọn kan. àfiwáṣí wa nílé lóko lódò ẹ̀yin fíwáṣí wa appreciate support yín ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu Alhaji Oriyomi Hamzat yìí kí Ọlọ́run ṣàánú wa kọ́lọ́run ó máa kún ẹni tí bá ń gbìjà ọmọ ẹ̀dá kọ́lọ́run máa kún wọn lọ́wọ́ torí kò yí sí àmọ́ pé níbi tí àwọn ọba yìí jẹ́ bá wà kò sí tabarẹ́ nìkan tó bá dìde láti máa jàfẹ́tọ̀ ọmọ ènìyàn láti máa gbomi dénú lójú àwọn ènìyàn láti má jẹ́ kí àwọn èèyàn ráhùn àmọ́ wípé àwọn amòkùnsìkà wọn á máa tafà sírú ẹni bẹ́ẹ̀ so àgbàládùra wípé kọ́lọ́run tún ṣàánú kọ́lọ́run bá tún máa kún Alhaji Oriyomi Hamzat lọ́wọ́ so ẹ̀yin tẹ́ jẹ́ fíwáṣí wa nílé ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share I really appreciate the support yín and then ẹ bá wa subscribe sórí ìkànnì wa yìí torí update lọ́lọ́kanjọ̀kan náà la máa mú wá fún yín ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín o thanks for watching we love you all.